wọ́n ní Mogaji Ìbàdàn jọba àbòmí lọ ó ní tó fà á ṣé Ọọ̀ni àbí Aláàfin wọ́n wọ̀ Ìbàdàn ní ìsìn tí wọ́n bá wá kí kábíyèsí àbúrò mi yé yín ṣé sọ̀rọ̀ mi ti yé yín ṣé èjì ní àbọ̀lá tí the president Olubadan ní ti Sẹnitọ Rasidi Adewolu ṣé na fẹ́ wò ni so definitely is the kábíyèsí of all ỌBA in Yorùbá land torí pé Lágẹ̀lú kan tó wá tẹ́bàdàn ló máa fẹ́ ni àbúrò mi yé yín òun ló yẹ kó bọ́ sórí àròlé bàbá rẹ̀ nígbà yẹn tó fi bínú wá tó fi gbé wọn ṣépè ń fẹ́ kí ẹ̀ ní jù báyẹn lọ ìlú tó bá dé wà tẹ̀dó yóò wà lámìlaka káàkiri àgbáláyé ìlú wo ló wá tó Ìbàdàn báyìí o is the first largest city in the whole world in the whole world ni o Washington DC is the largest city only demarcation for over years Ìbàdàn expand to the demarcation heaven ò lè fall kò lè wọ́ kankan kó láti bá bọ̀ gbàgbàdé yẹn adé páálí kọ́ ni Ládọjà gbà o adé ọba ojú òpó àwa tá a tara wọn sóríire láyé torí kábíyèsí èyí ń kọ́ mi kábíyèsí bàbá Rasidi Ladoja sóríire láyé kódà mi lè kà mọ̀tẹ́mi bá kà mo lè kà wá more than 10,000 èèyàn tó tara wọn dìde láyé lára àwọn ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí bẹ́ẹ̀ sí wà ìyẹn Ṣèyí Mákindé no we cannot do without him. Orúkọ mi ni Mogaji Ahmed Abiodun Adeyemo Mogaji ilé Olosha Abata Ayẹyẹ N'ibadan ẹ ṣeun yẹn pé àdúgbò lọ́dọ̀ Ọlọ́run wọ́n máa ń kí Ìbàdàn ní Ọmọ Agbọtikuyọ kábíyèsí àná bàbá wa Chief Hon Owolabi Ige Olakulẹyin ni wọ́n wọ ní àṣà láti lọ bá àwọn bàbá wọn so ibi tá a wá wà yìí ní ẹbí pé àlọ́ máa gbọ́ ti kúyọ̀ a wà ní ilé ọ̀tún Olúbàdàn kan báyìí so Olúbàdàn báyìí nìsín His Excellency Sẹnitọ Rasidi Adewolu Ladoja ẹni rẹ ni o ẹni rẹ ni wọn o ara pé wọ́n jẹ́ ni rẹ lèmi fi jẹ́yàn lẹ́yìn o alhamdulilayi torí Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ yóò rán èèyàn sí yẹn àwa tá a tara wọn sóríire láyé torí kábíyèsí lèyí ń kọ́ mi kábíyèsí bàbá Rasidi Ladoja sóríire láyé kódà mi lè kà mọ̀tẹ́mi bá kà mo lè kà wá more than 10,000 èèyàn tó tara wọn dìde láyé lára àwọn ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí bẹ́ẹ̀ sí wà ìyẹn Ṣèyí Mákindé no we cannot do without him kúrò náà sọ fún mi ṣe torí pé tí ò bá sí bàbá wa Rasidi Ladoja nígbà náà wọ́n sì wà ní acting politician destiny Ṣèyí Mákindé ò ní jẹyọ lẹ́nu tó bá fi yẹn lọ́dún náà ó dẹ̀ work ara wí work pé bàbá wa Ladoja the president Olubadan ó lóòótọ́ ó ní bàbá fi sọ yí pé nígbà Ṣèyí fẹ́ ṣẹlẹ̀ kejì tó wá tán ní kí ó lọ rí àwọn tí àwọn jọ so wọn papọ̀ ní sáà àkọ́kọ́ pé kò ṣe dáadáa sí wọn kó lọ tún rẹ̀ ṣe bàbá mi wà ní kó lọ tún rẹ̀ ṣe wájú náà ti wá bá wọn kò sí àwọn ẹ̀ńdọ́sì ẹ̀ sọ́wọ́ mi ti yé yín ó fi hàn pé bàbá wájú olódodo lẹ́yìn ẹ̀ nígbà tó wọlé tán òun ò ní lídà òun ò ní kankan wọ́n padà wọn last year nígbà tó bá ń ṣe 80 years birthday ó ní tí wọ́n bá sọ story òun gọ́vnọ̀ Ṣèyí Mákindé tí wọ́n fi orúkọ Sẹnitọ Rasidi Ladoja sí ó ní kò tí ì pé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run heaven ò lè fall kò lè wọ́ kankan kó láti bá bọ̀ gbàgbàdé yẹn adé páálí kọ́ ni Ladoja gbà o
adé ọba ojú òpó, ọba ojú òpó pẹ̀láńẹ̀jì la wà torí àwọn tí wọ́n bímọ rẹ̀ tẹ́lẹ̀ àti bọ̀dá Abíọ́lá Ajímọ̀bí ni o àti gbogbo àwọn kẹjọ ṣe ń gbà náà ni àbúrò mi yẹn ṣẹ́rasan èṣù ti kó ìlà káì wọn lọ ń gbà yẹn torí mo lọ bá Ajímọ̀bí fúnra mi kí máa Ajímọ̀bí mọ̀ pé mo lọ gba gómìnà gbà yẹn àwọn ọmọ Ajímọ̀bí mọ̀ mo lọ bá wọn ẹ má dáhùn alálẹ̀ òbínú sí yìí ṣé bí ẹ ṣe ṣe nu ọ̀gbọ́ ó lóun ti gbọ́ ni Mọ́gàjí Ìbàdàn dọ̀bọ̀ ẹbòmíì lọ tẹ́ bá wá dẹ́dẹ́ fún gbogbo àwọn mọ́gàjí ní community wọn ẹ tó bá wo Olúbàdàn lóye sí lóye ìdádé pé ẹ pè wọ́n ní ọba ojú òpó ní tí Ifá sọ fún wọn gbà náà nù ènìyàn tó fi wà ń bẹ̀ ọba ojú òpó ní àti ìdánilàjẹ nìyẹn ní lásìá ó ní the first ọba ojú òpó of Ìbàdàn land in the history torí ìwé yẹn lọ lọ́wọ́ nísìn ṣe àpẹ ẹ ń bá jẹ jagun ojú òpó náà ló wà ẹ ń bá jẹ àjíà ojú òpó ló wà títí lórí Olúbàdàn ojú òpó ló wà ọba ojú òpó wọn jẹ ń gbà yẹn so nísìn the imperial majesty àbúrò mi yìí ni wọ́n jẹ of the whole Ìbàdàn land bàbá ó ṣe dáadáa wọ́n máa modify ẹ̀ gbogbo àwọn baálẹ̀ tí wọn ò níṣẹ́ àti mọ́gàjí tí ò ní iṣẹ́ ṣe you will see they will be busy for the security of the whole Yorùbá land ká mọ̀ sọ Ìbàdàn nìkan wọ́n ní Mọ́gàjí Ìbàdàn jọba àbòmí lọ ó ní tó fà á ṣé Ọọ̀ni àbí Aláàfin wọ́n wọ̀ Ìbàdàn ní ìsìn tí wọ́n bá wá kí kábíyèsí àbúrò mi yé yín ṣé sọ́rọ̀ mi ti yé yín ṣé èjì ní àbọ̀lá tí the president Olúbàdàn ní tí ti Sẹnitọ Rasidi Adewolu ṣe na fẹ́ wò ni so definitely is the kábíyèsí of all ọba in Yorùbá land torí pé Lágẹ̀lú kan tó wá tẹ́bàdàn ló máa fẹ́ ni àbúrò mi yé yín òun ló yẹ kó bọ́ sórí àròlé bàbá rẹ̀ nígbà yẹn tó fi bínú wá tó fi gbé wọn ṣépè ń fẹ́ kí ẹ̀ ní jù báyẹn lọ ìlú tó bá dé wà tẹ̀dó yóò wà lámìlaka káàkiri àgbáláyé ìlú wo ló wá tó Ìbàdàn báyìí o is the first largest city in the whole world ni o Washington DC is the largest city only demarcation for over years Ìbàdàn expand sí ní demarcation akarole o ẹ̀mí bàbá wa Olúbàdàn tó yóò gùn fún wa o ọ̀pọ̀ lórí ìgbà ilé ò lè kún àwo wa yóò pọ̀ sí o owó rẹpẹtẹ àlàáfíà ìlú gígùn láàrin ilẹ̀ Ìbàdàn gbogbo Ìbàdàn àti gbogbo ilẹ̀ Yorùbá káàkiri ìgbàláyé.